wá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run o Nàìjíríà kò yẹ káwọn retired people yín kàn máa jìyà báyìí àwọn tí wọ́n ti retire tó yẹ kẹ́ ẹ fún wọn lówó pension ní àwọn bí ọ̀rọ̀ tí mo sọ lórí program lánàá kí wọ́n dẹ̀ lọ fi wá nǹkan ṣe kán lọ fi wá nǹkan kan ṣe kì í ṣe wípé kẹ́ máa wò wọ́n kán máa ráre ẹ̀yin dẹ̀ ń lo mọ́tò ogún ọgbọ̀n ìmí yín ní mọ́tò 120 nínú gáràjì ẹ̀ ìmí yín ní mọ́tò 200 nínú gáràjì ẹ̀ ìmí yín ní mọ́tò 50 nínú gáràjì ẹ̀ ṣé gbogbo ẹ̀ lẹ́ máa wọ̀ tán lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ dẹ̀ làwọn èèyàn ń jìyà ó ní different ilé houses tí àwọn tẹ̀yìn èèyàn ní properties tẹ̀ ní káàkiri ní Nàìjíríà àti lẹ́yìn odi ẹ dákun owó tó yẹ kẹ́ ẹ fi sanwó àwọn òṣìṣẹ́ ẹ̀yin ń kó jẹ só yẹ káwọn èèyàn máa rágó ní ìgbẹ̀yìn ayé wọn só yẹ kán máa tàràkà nígbà tán bá sìn ìjọba tí wọ́n ṣiṣẹ́ àìsùn ọ̀sán ìmí máa jí kúrò ńlé ìmí máa jí kúrò ńlé ní dájídájí kó lè tètè débi iṣẹ́ torí ẹlòmíì ò ní mọ́tò ìmí máa fẹsẹ̀ rìn ni kódà ẹlòmíì ò dá ilé kọ́ owó tó yẹ kó fi ṣiṣẹ́ èlò ló ń gbà á tún máa ní kó fi máa tọ́ ọmọ á tún dàgbà tọ́ tó bá tún wá tọ́ ọmọ yẹn tán nínú owó tó ń gbà yẹn tó tún fi ń tọ́ ọmọ nínú ẹ̀ náà tún bímọ yẹn ìmí ò tún ní jèrè ọmọ yẹn ìmí nínú wọn tún ní ọmọ yẹn gangan nígbà tó máa bá tún kàwé tán tó yẹ kó náà tún rí iṣẹ́ ìmí ò ní ríṣẹ́ ẹlòmíì ò tiẹ̀ kàwé á nítorí ọmọ lòún ṣe ń jìyà torí pé òun ò kàwé òun fẹ́ rin gbogbo last card lérí ọmọ kọ́mọ náà lè jẹ́yàn láyé á wá jìyà yẹn nínú òjò nínú ẹ̀rùn òjò á máa rọ̀ báyìí ìyá mi á máa tata nínú ọjà ìmí máa gbá kẹ̀tẹ̀ kọ sórí bàbá mi máa nu mọ́tò ó máa fọ mọ́tò ẹlòmíì máa wà nínú gáràjì ó máa gbìyànjú lórí kóun lè jèrè ọmọ nígbà tó bá wá tásìkò pé kó jèrè ọmọ yẹn ẹ̀ tó ní jẹ́ kán ríṣẹ́ ẹ ronú sáwọn tí wọ́n tó yẹ kẹ́ ẹ fún lówó pension tí àwọn ọ̀pọ̀lọpọ̀ lẹ́mí rẹ̀ ti bọ́ nípasẹ̀ owó tẹ́ ẹ ń fìyà rẹ̀ jẹ wọ́n ẹ wóoru bàbá yìí nìsín bàbá tí mo fi rìn tẹ́ ẹ ń wò lókè ẹ wò ẹsẹ̀ tó ń dùn ó tún ti gòrò ẹ̀ṣẹ̀ ó dẹni tó ń rárẹ̀ kiri tó ń ronú bóyá àwọn èèyàn lè fún un lóúnjẹ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ sá ṣé bó ṣe yẹ kí gbèsè ayé máa rí nìyẹn ṣé bó ṣe yẹ kí ilé ayé máa lọ nìyẹn Dàpọ̀ Abíọ́dún Ogun State gómìnà ni ẹ o bàbá yìí Ogun State ni o lópinrẹ o Dàpọ̀ Abíọ́dún gbé ìgbésẹ̀ kó sanwó àwọn òṣìṣẹ́ Dàpọ̀ Abíọ́dún sanwó àwọn òṣìṣẹ́ ní Ogun State má jẹ́ kí ìgbẹ̀yìn ayé ẹ̀ má gbàgbé pé tẹ́yìn náà bá ti kúrò lórí ipò yẹn ìgbà yẹn náà lè ogbẹ̀ máa ń tán fún yín ìgbà tẹ́ ẹ bá wà bẹ̀lẹ̀ máa rò pàgbára wà lọ́wọ́ yín ó ti di gómìnà ẹlẹ́ẹ̀kejì àwọn ọmọ yẹ́ ẹ̀ sì wà ní Benin Republic tó yẹ kó lọ kó wọn wọlé ó ti gbàgbé àwọn yìí ń sọ̀rọ̀ àbí àwọn tó tún wá jẹ́ kẹ́ ẹ sanwó òṣìṣẹ́ fún ṣé ẹ ti pín owó wọn fún un àwọn bàbá yìí ní ẹ lọ́wọ́ àkàn wọn ló ń ráre kò rówó ná ẹ ronú àwọn pípì nídìí owó wọn nídìí àánú ẹ ràn àwọn arúgbó lọ́wọ́ ẹ má jẹ́ kán máa tọrọ káàkiri lórí social media káwọn tán láwọn ṣe charity lògbà àwọn náà wọ́n sì tẹ̀ máa ṣàánú fún wọn ẹlòmíì gan tó ń lògo ògo àwọn èèyàn nípasẹ̀ pé ká fúnni ní nǹkan ká gba ògo tiẹ̀ padà ká kógo ẹnìyẹn kó jẹ tiwa bẹ́ẹ̀ nìyẹn bá ń lògo tẹ́lẹ̀ tá a bá ti fún ní nǹkan á dá ògo yẹn padà sára ẹnìyẹn gbogbo orú àwọn nǹkan yẹn ló ń ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé nígbà tán bá jókòó síbi tán bá ti ń tọrọ bárà gbogbo oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ ṣé nígbà tán bá wá ń ráre kiri yẹn tán tọrọ bárà ká ló dáa tẹ́yìn sẹ́yìn náà nírú wọn ní bàbá bọ̀dá kán mọ ráre ká ẹ wo fídíò náà. Bàbá ẹ wá sá kí ló tẹ jókòó sí ọ̀hún yẹn kí ló ṣẹlẹ̀ sá. ṣé ń bí ẹ ṣe pensioner ni mi Lagos State so I'm from Ogun State nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé kò sí nǹkan kò sí ẹ lọ́hùn pensioner ní ìbẹ̀rẹ̀ jókòó pé kí n má ṣe kankan wà ní bóyá kí n bá wà níbí àwọn tó bá rí mi tó bá béèrè. Bàbá ẹ kú ọdún ẹ kọ́kọ́ gbóúnjẹ iná. ẹ ṣe sọ ẹ ṣe o. so ẹ máa fi jẹun ní ẹ máa jẹun sìn so mo tún fẹ́ fún 2000 náà ẹ máa fi yẹn jẹun lálẹ́. ẹ ṣe sọ. Bàbá ẹ má ké bàbá ẹ má ké ẹ má wọrí bàbá ṣe. ẹ bá rí mi bí. no mo first time máa ń yẹ. Allah akiba. ẹ má bínú bàbá ẹ má bínú ẹ má ké ṣe gbọ́. ẹ má ké ẹ má wọrí bàbá ṣe. ẹ bá rí mi bí.
No, mo first time máa ń rí ẹ. Allah akiba. Ẹ má bínú bàbá. Bàbá ẹ má bínú. Ẹ má ké ṣe gbọ́. I'm in pension here. Ẹ má ké bàbá ẹ pẹ̀lẹ́. Bàbá ẹ má ké. Thanks, sir. Bàbá ẹ má ké ṣe gbọ́. No, mi ò ké. Ẹ má worry. Ṣé máa bí wà lọ́la bí? Máa wà bí. Ibẹ̀ lẹ ń sùn. Bẹ́ẹ̀ni. Ẹ pẹ̀lẹ́ bàbá. Ìta yẹn ló ń sùn. Ibẹ̀ lẹ ń sùn. Bẹ́ẹ̀ sà. Ẹ pẹ̀lẹ́ bàbá máa wá nǹkan ṣe fún yín ṣe gbọ́. O dúpẹ́ lọ́dọ̀ lọ. Ẹ má ké bàbá. Ìgbàlẹ̀ máa wá sà. Máa wá níbi 11:30 lọ́la. Bàbá ẹ kódà máa jókòó pa mi níbí lọ. Bàbá ẹ nojú yín ẹ pẹ̀lẹ́ ṣe gbọ́ bàbá ẹ pẹ̀lẹ́. 11 ṣe gbọ́. Tẹ́ bá rí iṣẹ́ wo ni ẹ? Security. Bàbá ẹ lè security ní ẹ ti dàgbà jù láti ṣe security. Ok, ẹ sábà mi. Kò sí problem. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́ ṣe gbọ́ bàbá. Dábàá ṣẹ̀sìn wà lọ́mọ everything wà lọ́mọ. Kò sí problem pẹ̀lẹ́. Okay, sorry. So sad.